Wow, where are they going? Where are they coming from? Subhanallah. 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 Where are they going? Where are they coming from? Who sent them to here? Who sent them down here? May God Almighty help us. Oh, where are they coming from? Where are they going? Who asked them to come? Who invite these people? In the front of KTLFT said, what are they looking for? Where are they coming from? Where are they heading to? Now, wow. Wàhálà don enter Yoruba land, Baba. Ẹ rí pé gbogbo wọn àwọn gbogbo ń sọ lélẹ́yìí. Ibo làwọn bíbí ti ń bọ̀ tí wọ́n fi pọ̀ tó báyìí tí wọ́n fi wọlé àwọn oníwà láwọn tí wọ́n wọlé báyìí. Ní group báyìí kí ni wọ́n fẹ́ lọ ṣe ibo náà ń lọ iṣẹ́ òun náà fẹ́ wá ṣe. Ibo náà ti fẹ́ lọ ṣiṣẹ́ tí wọ́n ṣe pọ̀ tó yìí. Ẹ rí pé a ti finish. Afa. Ẹ bẹ̀rẹ̀ ẹ̀nà ẹ̀wọ̀n. Kọ́ńsọ̀ ẹ̀. No, Baba ìgbàgbé náà yẹn wọ́n máa ń ṣe fún wọn tó ṣe wà yìí. Because of election 2027 àwọn people ṣe ń ṣe nǹkan báyìí o. Ẹ bá jẹ́ ń tàn yín. Because of election 2027 wọ́n ti ń plan ahead tó ṣe wà yìí. Because of 2027 election. Just because. Where which work? Dangote refinery. Wetin I wan go do there? What type of work? That's current for the grass. God of mercy. And I wan go cut grass for Dangote refinery and I plenty like this. Baba, the pay at the finish. Baba, ọlọ́run mọ̀ bí wọ́n ti ń bọ̀ ọ́. Wọ́n kàn ní wọn báyìí ni o, ẹ ti rí ẹ̀rí pa ti finish nílẹ̀ Yorùbá. Ẹ̀rí pa ti finish nílẹ̀ àti finish. Wọ́n ní everybody lè kámẹ́rà wọn. Wọ́n ní everybody lè kámẹ́rà kó fi sí ọ̀la àwọn police gan ló sọ bẹ́ẹ̀. Àwọn onú àlá àwọn ibo náà àwọn people yìí ti wá tó báyìí. How they reach here? Who asked them to come? Where are they going? Who invite these people? Baba, ẹ̀rí pé a ti tán lẹ̀ pápátá. Ẹ̀rí pé a ti tán lẹ̀ yìí. Ẹ̀rí pé a ti tán yányán. Because of election 2027 ni o. Tó ṣe máa pa àwọn èèyàn rẹpẹtẹ. Òun náà people yìí òun ni wọ́n wá fún yìí o. Wọ́n ti fẹ́ kẹ́ anybody wọn kó máa dúró náà kó máa padà síbi tó ti ń wà. Kó máa padà lọ síbi tó ti ń bọ̀ wá. Kó máa yẹ káwọn bíbí kan dúró mi báyìí. Because wọn lẹ́mí dáríjì tán ṣe wà yìí. Chai! We don finished. Hello, sir.